Al-Moruf wọ́n ti fìbínú sọ̀rọ̀ báyìí o, kódà wọ́n faraya lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkó níbi ìpàdé àwọn lọ́balọ́ba nípa ibi tí Aláàfin Ọ̀yọ́ tí wọ́n jókòó sí àti Ọ̀ọ̀nìrìṣà àti ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Igbó-ọrà níbi tí àwọn ọ̀dọ́ kan ti tilẹ̀kùn mọ́ Aláàfin Ọ̀yọ́ Bàbá Akeem Owóadé àti ọ̀rọ̀ tí bàbá ológun dúdú tí wọ́n sọ sí Aláàfin Ọ̀yọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Òun náà ló fa ìbínú fún ààrẹ. Wọ́n ní ó ti tó gẹ́, wọ́n ní àrífín yìí ti tó gẹ́ pé kì í ṣe gbogbo ibi tí wọ́n bá pe ọba Akeem Owóadé sí nìkan máa yọjú sí, pàápàá jùlọ níbi tí bàbá Tinubu àbí àwọn gómìnà kọ̀ọ̀kan tí wọ́n bá wà pé kán mọ̀ máa yọjú síbẹ̀ nítorí àrífín yìí ti tó gẹ́. Ẹgbọ́n kan tí wọ́n sọ nínú fọ́nrán yìí fún gbogbo ẹ̀yin tí ẹ ṣẹ̀ darapọ̀ mẹ́tò yìí tí ò tí follow àbẹ́ ò tí subscribe dákun ẹ dábọ̀ ẹ bá wa follow ẹ like ẹ share. Mo dẹ̀ fẹ́ kí ẹ bá mi listen àwọn ọlọ́pọlọ. Ẹ gbọ́ bí ṣe sọ àwọn ọlọ́pọlọ tó lè digest ẹ̀ nínú ọmọ Yorùbá, most especially ọlọ́pọlọ tó lè digest ẹ̀ nínú Ọ̀yọ́ Aláàfin. Mo ti gba series of call láti stop talking about Aláàfin, but ẹnu ara àtomi ara ẹ̀jẹ̀ ara mi kò fẹ́ kí n lè dákẹ́. Torí nígbà ayé bàbá mi Lámídì Adéyẹmí Kábíyèsí, mo ti ń tẹ̀lé bàbá tipẹ́, mo dẹ̀ ti ń sọ̀rọ̀. Mo júbà fún bàbá mi Owóadé Kábíyèsí ọba ńlá ọba tí fọba jẹ. Mo júbà fún gbogbo ọba nílẹ̀ Kóòtù Òjíire. Ọmọ yín náà ni àbúrò yín Láàjì Ààrẹ Al-Moruf. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kéré, bọ̀ mo fẹ́ ká mú ọ̀rọ̀ yìí dání dáadáa. Mẹ́sẹ̀jì yìí gangan mo ń pàṣẹ mẹ́sẹ̀jì sí Ọ̀yọ́ Aláàfin. Mo ń pàṣẹ mẹ́sẹ̀jì sí Aláàfin gangan àti gbogbo àwọn ìtòrèjà Aláàfin. Àtàtà bá jẹ́ ojúlówó, mo lè sọ̀rọ̀ tọ́kẹ́ lómi pè mí lọ́mọ àlè, ó wà òkè, ìyẹn ò ṣe tuntun. Ṣé rí àwọn òyìnbó ní enough is enough, eléyìí tí ń pọ̀ jù. Bàbá wa Owóadé ẹlẹ́wọ̀ ẹ̀tù wa Kábíyèsí. Ṣé rí alákọ̀ọ́kọ́, ẹ jẹ́ ká tún inú ilé ṣe ká tó tún ìta ṣe. Mo mọ̀ pé mo ní authorization láti bá Kábíyèsí sọ̀rọ̀, àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ò ní mọ̀. Àwọn nǹkan kan wà tí ó yẹ kí gbogbo èèyàn gbọ́ tí Kábíyèsí gan ò ní lè jíṣẹ́. Alákọ̀ọ́kọ́ mo fẹ́ pass message sí àwọn protocol Aláàfin, àwọn tí wọ́n wà ní in charge bí bàbá ṣe ń jáde. Kí ló dé? Bàbá tiẹ̀ jọba rí, ṣe bá ọba Lámídì Adéyẹmí jọba láàfin Ọ̀yọ́. Tá a bá tiẹ̀ jọba rí, ṣèbí Gbádégẹṣin Lámídì Gbádégẹṣin Ládìgbòlú jọba láàfin Ọ̀yọ́. Tá a bá tiẹ̀ jọba rí, Ìbádéyẹmí 1 Adéyẹmí 2 jọba láàfin Ọ̀yọ́. Àti wá jọba Owóadé inú gbogbo wa ń dùn ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé àwọn ará bí yóò dúró, èmi ò ní dárúkọ. Wọ́n fẹ́ ipò ọba, òun ló mú mi tí mo fi sọ̀rọ̀ tí mo sọ́njọ́ sí, ó dẹ̀ yé mi. Bọ̀ àwọn tó yé ló yé, kò yé ọ̀pọ̀lọpọ̀. Àwa la dẹ̀ mọ̀, àwọn tá a jọ mọ̀ Ọ̀yọ́ la mọ̀. Àmọ́ káwọn èèyàn máa pè, káwọn ọmọ Ọ̀yọ́ máa ní ẹ ṣó nìkan lọmọ Ọ̀yọ́ ni, èmi nìkan kọ́ lọmọ Ọ̀yọ́. Bọ̀ èmi ni speaker fún Ọ̀yọ́ lénìí. Gbogbo ẹnu ni mo fi sọ. Ọ̀rọ̀ táwa bá sọ, mo rí gbogbo nǹkan táwọn àwọn blogger gidi, àwọn alálùbáríkà. Ìyá mi Ẹsábọ̀dù sọ̀rọ̀. Ó ní ṣé Al-Moruf nìkan lọmọ Ọ̀yọ́ ni, whereas a ní speaker lọ́yọ̀, we keep quiet. Eléyìí ò ń ṣe ọ̀rọ̀ jà. Kábíyèsí, ibikíbi ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ti Igbó-ọrà. Odidi Aláàfin, ẹ gbàgbé orúkọ Owóadé, odidi Aláàfin lọ sí Igbó-ọrà, àbíbo náà pé wọ́n ti ilẹ̀kùn mọ́ ọba Aláàfin tí ò ṣẹlẹ̀ rí. Àwọn ọmọ ọ̀tá Igbó-ọrà. Ṣé kò ti yẹ kí ẹni ṣe baálẹ̀ Igbó-ọrà láàbọ̀ bá lé Igbó-ọrà? Ṣé kò yẹ kó ti bọ́ta fún public kó ti ṣe kó ti bọ́ síta láti wá tọrọ àforíjìn? Ẹ má jẹ́ sòyìnbó. Àárí yẹn. Wọ́n wá pe ìpàdé lọ́balọ́ba lẹ́kọ̀ọ́. Wọ́n invite bàbá wa Aláàfin according to reliable source. Wọ́n ní àwọn tí wọ́n gba àwọn protocol Aláàfin, wọn ò tètè sọ fún bàbá, ó late. Kábíyèsí, with due respect sir, ìjọ́kíjọ́ tó bá ti pè yín party tẹ́ bá ti mọ̀ pé late, Kábíyèsí ẹ má lọ mọ́. Mo lè sọ fún yín kí n pè yín wọ́n náà wọ̀n kẹ́ ìwò pé ọ̀rọ̀ tó ń sọ ò nítumọ̀.
kábíyèsí ẹ máa ní láti gbọ́ nǹkan táwọn ọmọ Ọ̀yọ́ ń sọ o. tẹ́ ẹ bá ń gbọ́ gbogbo ọ̀rọ̀ mo mọ̀ pé ń gbọ́ ẹ ní láti gbọ́ nǹkan táwọn ọmọ Ọ̀yọ́ ń sọ. àrífín ti ń pọ̀ jù. ìtẹ́tẹ́ jókòó lẹ́yìn gbogbo ọmọ Ọ̀yọ́ ló ní. bẹ́ẹ̀ ni ibi tẹ́ ẹ bá ti wá mọ̀ pé ó máa gba àbùkù wá ẹ má wulẹ̀ lọ. Sanwó-Olú o Buhari o whatever o kí náà pé president wa lé ní bàbá wa Tinubu ò bá pè yín ní tó bá ti mú yín pẹ́ ẹ má lọ mọ́. bẹ́ẹ̀ ni kábíyèsí ọmọ Ìbírónkẹ́ Lámídì àwọn èèyàn ní mo spice. bẹ́ẹ̀ ni Ìbírónkẹ́ òun ló máa kọ́kọ́ débẹ̀ kábíyèsí òun kíyàn ẹ máa dé wá kí kábíyèsí lórí ìjókòó ni. kábíyèsí Aláàfin dúró lórí time tí bàbá bá lóun fẹ́ sọ̀rọ̀ 2 hours 2 hours yẹn ò ní kù ìṣẹ́jú kan tó bá kù 5 minutes á bèrè lọ á tún bèrè pé ẹjọ́ mo kò kù ìṣẹ́jú máa lọ ẹ jẹ́ kí n sọ. ọba wa Ọ̀wọ́adé gbogbo wa nínú wa dùn o. àwọn tó ń lead yín wọn ò lead yín dáadáa. ó yẹ kó ti lọ sí iwájú kó tó di pé ẹ dé kó ti lọ wo àyè. irú ìtẹ́ lọ lẹ́kọ̀ọ́ yìí ò tiẹ̀ wá nítumọ̀ sí mi rárá àtọ́. kábíyèsí ní ọjọ́ mi èmi ń sọ ni tí bá pe kábíyèsí ẹ lè má dá mi lóhùn bọ́ kábíyèsí tẹ́ ẹ bá ti lọ síbẹ̀ ẹ jẹ́ kí àwọn tẹ́ ẹ bá mú dání kọ́kọ́ lọ clear seat yín sílẹ̀. yìí tó ṣẹlẹ̀ ní ti ìgbìnà ẹ̀dọ̀ náà oríṣiríṣi làwọn èèyàn sọ bọ̀ wọ́n sí ń bẹ̀. before kẹ́ tó move àwọn tó wà wájú yín bàbá tí kò bá wọ ẹja change cabinet kò ń ṣe dandan o. táwọn tó wà ń bẹ̀ ò bá wà capable ẹ change cabinet wọn kẹfẹ́ lómi síbẹ̀. ẹ ń lọ bẹ̀yìn ìgbà tẹ́ ẹ dé tèkó yẹn àwọn náà máa kọ́kọ́ lọ kẹ́ tó bọ́ọ̀lù ẹnu mọ́tò rárá ọ̀nà yẹn máa kọ́kọ́ lọ wo síìtì yín. tó bá ti ní pé kò sí síìtì Aláàfin kó pe àwọn kan tó wà ń bẹ̀ tó bá ní pé kò sí síìtì kábíyèsí ẹ bọ́ọ̀lù ẹ tán padà gbọmọ wa kí ni owó ló ná ni. èmi ò rí owó bàjẹ́ ni o. tá a bá yọ àwọn tó ń tútọ̀ kọ ta ló lórí láyà láti wojú Aláàfin. ẹ jẹ́ àgbàgbé orúkọ pé bàbá yẹn ń jẹ́ Ọ̀wọ́adé Akeem Ẹlẹ́wọ̀ Ẹ̀tù Aláàfin là ń sọ̀rọ̀ èyí èmi ò sọ̀rọ̀ Akeem mọ́ báyìí. àìmọye tó ń jẹ́ Akeem àìmọye tó ń jẹ́ Ọ̀wọ́adé bọ̀ Aláàfin là ń sọ báyìí sìn. bẹ́ẹ̀ ni ọba Aláàfin Ọ̀yọ́ ó là ń sọ kábíyèsí ẹ change àwọn tó ń bá yín ṣiṣẹ́ tó bá lè ṣiṣẹ́ dáadáa ẹ jọ àrífín yẹn ti ń pọ̀ jù. àwọn kan sọ fún wa wọ́n ní NAFTA kínní wọ́n padà gbé sókè àwọn kan gbé wọ́n ní AI ní ṣẹlẹ̀ mọ̀ páwọn ará bí wọn like anything pertaining to Aláàfin. kábíyèsí nǹkan tó bá yẹ kẹ́ ẹ ṣe ẹ jẹ́ ká rearrange cabinet because eléyìí ti ń di àrífín fún àwọn ọmọ Ọ̀yọ́ ó dẹ̀ ń gbomijó lójú àwọn míì. ibi tí mo kúkú jókòó sí nínú ilé mi àti bí ìjẹrin àti ti gbọ́ ọ̀dà mo ti ń gbọ́ lóríṣiríṣiríṣi. kábíyèsí ọba wa Aláàfin ti ìlú Ọ̀yọ́ àwọn tó ń to iṣẹ́ yín yẹn èmi ò rò pé wọ́n ń toṣẹ́ dáadáa. àwọn tó ń tẹ̀lé yín yẹn mo fẹ́ kọ́ gbọ́ èmi ò jí sọ̀rọ̀ torí mi ìlówó ti fẹ́ gbà lọ́wọ́ ẹnìkankan kò ṣe protocol Aláàfin àbí commissioner Aláàfin kan àbí kíní kan Aláàfin ló fẹ́ fún mi lówó bọ̀ tá a bá sòótọ́ ọ̀rọ̀ kí ló dé ibo la jókòó sí. ẹni lẹ́tà tó bá fẹ́ jáde láti Ọ̀yọ́ ẹ jẹ́ káwọn èèyàn kọ́kọ́ wò ó ẹnì kò ń dàlú ṣe. bẹ́ẹ̀ ni a lè l'Aláàfin olórí ni Aláàfin ò lè dá ṣe because àbùkù tó bá ti kan Aláàfin Ọ̀yọ́ tó ti kan ọba Ọ̀wọ́adé ó ti kan gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ káàkiri àgbáyé. Enough is enough ó tó gẹ́. I don't want to say anything. I want to keep quiet. But in bá dákẹ́ ṣé wọ́n ní sọ pé ọmọ ìdákẹ́. ẹ̀yẹn tó wo Ológun Dúdú ó ti tún bọ́ta ó tún ti f'Aláàfin pa. Yorùbá Space TV ọ̀rọ̀ wà ń bì. Sórí blogger tó bá ń gbé ṣó àwọn èèyàn ń support bóyá ọmọ ọ̀fẹ́ ní ẹ̀mí rí o. Níbi tí ọmọkùnrin yìí ti ń sọ̀rọ̀ sí Aláàfin òun rẹ́rìn and you are a blogger. bó tó bá jọmọ Ilé-Ifẹ̀ ní ẹ má bínú bọ̀ tó bá ń ṣọmọ Ilé-Ifẹ̀ ẹ̀tọ́ ò ṣe o. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká blọ́ọ̀gì nǹkan tí a máa blọ́ọ̀gì lọ́jọ́ iwájú. gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ọ̀rọ̀ tí ń sọ yìí tó bá bí inú ẹ má bínú àbúrò yín ni mí ẹ̀gbọ́n yín ni mí bàbá yín ni mí ọkọ yín ni mo jẹ́
ọmọ yálà ya yín ni mo jẹ́ eléyìí ti tó gẹ́ kábèsì kó ṣe dandan kẹ́ ẹ lọ sí gbogbo òde tó bá ti pè yín o kódà tó bá fi dídẹ́ mi bàbá mi ó yẹ kẹ́ jókòó lé for now ni ọba Akeem Ọwọ́adé ẹlẹ́wọ̀ ẹ̀tù orí ìtẹ́ bàbá yín tẹ́ wà yìí ó ṣètẹ́ kékeré o ẹ pẹ́ o ẹ gùn lóye àsìkò tiyín aboyún lé abíwẹ́rẹ́ àgbọn aláwọ̀ àlàbòsò